tó ifá yìí ló wáyé látọwọ́ Fáṣẹ̀hùn Àkámọ́ Òkọ̀kùn láti ìlú Ọ̀tà. Oògùn yìí a fi ń de client ni o. Ẹ ti rí eré takọtabo la parí iṣẹ́ sí la dè yìí. Gbogbo ohunkóhun tó o bá ti sọ fún client ẹ pátá tó wọ́n máa ṣe fún ẹ pátápátá. Tó àdúrà wọn gbà ní dààmú. Ètùtù tí a fi ń de client náà ni o. Ohun tá a pa fún eré takọtabo tá a dè lóko bẹ̀rẹ̀ yìí tá a dì lóògbà tó funfun yìí. Ẹran náà rí àwọn náà ní àṣẹ ń tọ́lọ́run ọba, àṣẹ ń tẹ Èdùmàrè. Mú wa lọ síbẹ̀ lọ síbẹ̀. Apìtìpátá lórí mọ́mú ṣẹ̀kẹ̀rẹ̀ tó ṣàwọ́ lọ sóde Ọ̀yọ́ wọ́n ní kó kára lẹ̀ ẹ̀kọ́ ni kó máa ṣe ṣẹ̀kẹ̀rẹ̀ déwọ̀n olóyìnbó àwarawa la jẹ́ sódì wẹ̀nẹ̀ yìí. Wọ́n pé jíwẹ́nẹ́ la jẹ́ ìṣó ṣọlá jíwẹ́nẹ́ la jẹ́ ìṣó ajé àṣọ òsílẹ̀ àwọn ajíwẹ́nẹ́ jíwẹ́nẹ́ la jẹ́ ìṣó.